ẹ káàbọ̀ sí orí ìkànnì Ọmọadé TV tí a ti mú bó ti ṣe ń lọ lágbo àwọn òṣèré wá sí etí ìgbọ́ wa. Sinimá tuntun kan ni a tún mú wá sí etí ìgbọ́ wa ní òní. Ìyẹn ni àkọlé sinimá yìí jẹ́ Èmùrè. Èmùrè yìí jẹ́ sinimá kan tí ó rinlẹ̀, tí ó dẹ̀ dùn, tí ó wà, tí ó dẹ̀ fún lọ́gbọ́n àti òye. Ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé iṣẹ́ tí bàbá wa Big Abass bá ti wà nínú ẹ̀ kì í ṣe iṣẹ́ tí ó kéré, tàbí iṣẹ́ tí Yínká Quadri, bàbá wa Peter Fatomilola, iṣẹ́ tí àwọn àgbààgbà òṣèré yìí bá ti wà nínú iṣẹ́ yìí kì í ṣe iṣẹ́ tó jẹ́ pé ó kéré, tó ṣe é rọ́ sẹ́yìn, tó ṣe é dànù, kì í ṣe iṣẹ́ tó ṣe é ṣàdànù. Èmùrè ni iṣẹ́ yìí ó ti jáde sórí YouTube láti ọwọ́ ẹgbẹ́ Ohantap ní ìpínlẹ̀ Èmùrè Èkìtì. Ẹgbẹ́ Ohantap Èmùrè Èkìtì ni iṣẹ́ yìí ti jáde. Packaging by Ajiboro Film Marketing Nigeria Limited. Àwọn ni ó packaging iṣẹ́ yìí bọ́ síta. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tẹ̀lé ṣe mọ̀ wípé Ajiboro ò ní package iṣẹ́. Ajiboro wọn ò ní package iṣẹ́ tí ò nítumọ̀ síta rárá. Ẹ bá wa lọ wo sinimá yìí ní orí YouTube. Ó ti jáde sórí YouTube. Èmùrè ni àkọlé iṣẹ́ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà òṣèré ló kópa nínú iṣẹ́ yìí. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀, bàbá wa Peter Fatomilola wọ́n kópa nínú iṣẹ́ Èmùrè tí a ń sọ ńbẹ̀ yìí. Bàbá wa Big Abass àwọn náà kópa nínú iṣẹ́ tí a ń sọ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà òṣèré ńláńlá, Yínká Quadri pàápàá, bàbá wa Yínká Quadri àwọn náà kópa nínú iṣẹ́ Èmùrè tí a ń sọ yìí. Ẹ túyáyá kẹ́ ẹ lọ bá wa wò ó lórí YouTube. Èmùrè. Fún gbogbo àǹfààní ẹnikẹ́ni tó wá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ Ohantap all over the world, ààyè wà fún wa láti darapọ̀ mọ́ ẹgbẹ́ Ohantap nílé lóko lẹ́yìn òde. Ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ Ohantap all over the world. +218 9101 86730 lẹ́ẹ̀kan sí +218 9101 86730. Ẹ̀yẹ lórí WhatsApp wa. Ẹ kàn sí wa lójú òpó yìí náà lẹ́ẹ̀kan sí +218 944 044 983 lẹ́ẹ̀kan sí +218 944 044 983. Ẹ kàn sí wa lórí WhatsApp wa, àwa náà lè máa bá pàdé. Ẹ kútú kó ojú lọ́nà àwọn iṣẹ́ tuntun kan tí ó tún ń bọ̀ láti ọwọ́ ọmọ Ajiboro náà. Packaging by ọmọ Ajiboro. Àwọn iṣẹ́ yìí máa làmìlaka. Láwọn iṣẹ́ tá à ń sọ̀rọ̀ nípa èyí, ó máa làmìlaka, ó máa milẹ̀ tìtìtì káàkiri orílẹ̀-èdè àgbálá ayé. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ wípé ọmọ Ajiboro wọn kì í package iṣẹ́ tí ò nítumọ̀. Iṣẹ́ tó làmìlaka ni ọmọ Ajiboro máa ń package. Iṣẹ́ tó làmìlaka ni ọmọ Ajiboro máa ń packaging. A pé àkọlé iṣẹ́ yìí ní ìbínú yèyé odò. Ìbínú yèyé odò ni àkọlé iṣẹ́ tó ń bọ̀ lọ́nà. Àwọn náà package Èmùrè. Àwọn náà ni wọ́n package Èmùrè. Ọmọ Ajiboro ni ó package Èmùrè láti ọwọ́ Ohantap Èmùrè. Wọ́n ti package iṣẹ́ Èmùrè. àwọn náà ni wọ́n tó máa package iṣẹ́ ìbínú yèyé odò yìí. Ó máa tó jáde láìpẹ́ yìí. Wọ́n máa wọ oko ẹ̀ náà ní on 16. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ láǹfààní láti lọ sí oko location yìí náà, ẹ kàn sí wa lórí nọ́mbà tá a fi sílẹ̀ yìí náà. Ẹ kàn sí wa ńbẹ̀, a máa direct yín bí ẹ ṣe máa darapọ̀ mọ́ wọn. Ẹ ṣé, a dúpẹ́. Ẹ bá wa máa like, ẹ bá wa máa comment, ẹ bá wa máa share program wa tí ẹ bá ń gbádùn ẹ̀, yóò dára fún wa.